Oh, Hello, ẹ kalẹ́ sà. arábìnrin ẹ̀ parẹ́ di oyin torí Ọlọ́run. Wọ́n ti pa, ó ti wà ní bíbọ̀, mo ti wà ní kìkìrín. Ẹ kú ètò sà. Ilé ńlá kọjá. Nínú ìgbéyàwó mi tó máa pé ọdún mẹ́sàn-án ní oṣù mélòó kan síbi yìí, mò ń la violence and assault kọjá. Kárí pé mo bá ní WhatsApp nọ́mbà yín, mo máa inú mi ìbádùn láti send àwọn pictures nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àti àwọn àpá tó wà lára mi nípa pé mo ń dojúkọ nínà látọ̀dọ̀ ẹni tí mo pè ní bàbá àwọn ọmọ mi. So mo wá fẹ́ gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí ohun tí àwọn òbí mi ti gbìyànjú, wọ́n ti bá wa sọ, wọ́n ti pè wá severally, ó dẹ̀ continue. So mo wá fẹ́ gbé ìgbésẹ̀ láti fi tó àwọn agbófinró létí torí kó má di ọjọ́ tí olójì mi á lọ dákẹ́ sí lọ́wọ́. Apá ibi tó ti gé mi jẹ́ wà ní apá mi báyìí, inú mi bá dùn láti lè send it for confirmation. So mo wá fẹ́ béèrè pé kí ni kí n ṣe, because mo tún ń gbé yẹ̀wò pé gẹ́gẹ́ bí bàbá àwọn ọmọ mi àìsí court today ṣọ̀rẹ́, ṣùgbọ́n for my own safety mo wò pé kí n ṣe bẹ́ẹ̀. So mo wà ní agbede méjì, mi mọ tí mo fẹ́ ṣe. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí, ẹ sì ní agbede méjì kankan, ẹ̀yin lè fira yín ságbede méjì mà. Ṣé ẹ ti gbọ́ mà? Ẹ sì ní agbede méjì kankan, agbede méjì tẹ wà yẹn Ọlọ́run mọ̀ ń pa ẹ̀. Ìdílé léyìí o, marriage yẹn pọ́dún mélòó mà? Ó máa pé 9 years ní November. Ẹ bí ọmọ mélòó mà? Ọmọ méjì ni mo ti bí. Ẹ sì wà nú marriage yẹn mà? Bẹ́ẹ̀ ni sà. Wọ́n ti ń nà yín tó gbà wo mà? Àti inú oyún first brother mi. Iná ti ń nà yín, ó tọ́dún mélòó sẹ́yìn tó ti ń nà yín báyìí? Ó ti lé lọ́dún 8. Tó ti ń nà yín? Bẹ́ẹ̀ ni sà. Ẹ ní wá jìyà láyé, ẹ ṣàmì. Àmín. Ẹ ní wá jìyà láyé, ó tọ́dún 8. Àmín. Àwọn fámílì tí yín ti pe ọkọ yín, tí ẹ náà ti Ní pè àìmọye yín, ìgbà. tí wọ́n bá yín Kódà yanjú ẹ̀. màmá mi lòun ò wálé mi mọ́. Ẹ máa gbọ́ Láti tèmi. January ọdún yìí wọn wálé mi. Ẹ farabalẹ̀, ẹ farabalẹ̀. Kí ni age yín mà? I'm 36. Kí ni age ọkọ yín? 42. 42. Ẹ wà lé 27 lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Nọ́mbà tẹ́yìn mú ti yín nìyẹn. Ṣé ẹ gbọ́ tọrọ kan lórí ètò yìí? Yes sir. Èmi ò ní kẹ́ mọ́ lọ sọ́dọ̀ agbófinró. Èyí ni mọ́ lọ sọ́dọ̀ civil defence. Ìjọba wù yẹn lọ. Nítorí èmi kàn mọ̀ ni pé tó bá nà yẹn pa, tó nà yẹn pa, kágbófinró tó dé, ọ̀tá yín ó ti dọ́dọ̀ bàbá God. Tó bá nà ọ̀tá yín tó nà pa tán yányán, sorry, tó bá nà yín pa, tó ti yẹ yín mà, kágbófinró tó dé, ọ̀nà yín ó ti jìn. Èèyàn náà látòdì ọdún 8 sẹ́yìn, ẹ wá lẹ́wà lágbàdé agbede méjì, agbede méjì lẹ́wà. Ojú yín ò ta mí mà. Èèyàn náà látọdún 8 sẹ́yìn, ẹ lápapọ̀ lára yín. Mo dẹ̀ ti gbé mo ti gbóbìnrin kan wá sórí ètò ń bí báyìí, ọkọ ẹ̀ máa ń nà ni. Nígbà tó kúrò lọ́dọ̀ ọkọ ẹ̀ tán, ọkọ ẹ̀ ń nà, akóṣẹ́bò lágbárí. Obìnrin yẹn kúrò lọ́dọ̀ ọkọ ẹ̀ tán, àwọn náà ń gbọ́ mi báyìí, obìnrin yẹn ń gbọ́ mi báyìí. Ojú méjèèjì ò rí nà mọ́. Wọ́n dé UCH nílùú Ìbàdàn, wọ́n ní sẹ́fọ̀ orí gbà nǹkan ni. Wọ́n wá sọ fún wọn wípé ọkọ àwọn máa ń gbà wọn níṣẹ́ lórí, wọ́n níbi ogun ẹ̀ ti gbé wá nìyẹn. Ọkọ tí yín wá ń nà yín lárùn kì látọdún 8 sẹ́yìn, ẹ̀dẹ̀ wà late 36, kẹjọ ló 120 láyé, ìyẹn ni pé yóò nà yín wọ 120 nìyẹn. Ẹ wà fi tó agbófinró létí. Lámẹ́ntọ̀ yín náà. Ṣénu márèjì lẹ́dẹ̀ wáyé? Ṣénu márèjì lẹ́ wáyé mà? Ṣé ẹ fẹ́ kó nà yẹn pa ni? Ṣé ẹ rántí? Àti Monday ni mo ti kúrò nílé kọ́, apá eyín ẹ̀ wà lára mi. Èmi ò ní kẹ́ kúrò nílé, ìdẹ̀ ní kẹ́ mọ́ kúrò nílé, alátiṣe yín ló máa ti ṣe ara ẹ̀ lórí ètò yìí. Ṣọ́ọ̀ṣì náà ti kọ́ lọ́kọ̀ ẹ̀ náà pa, tó nà padà nù. Ìyọ̀tọ̀ rẹ̀ bí kí lórúkọ ẹ̀. Arábìnrin tẹ́bi sọ fún yín lélẹ̀. Ẹ ní kú fọ́tayọ̀ o. Lọ́jọ́ kẹyì ọmọ yín, ẹlòmíì ò ní ṣíyà àwọn ọmọ yín o. Àmín. Bẹ́ẹ̀ ṣe ń lo ìgbésí ayé yín mà, n tó lè mẹ́mí èèyàn kúrú ni o.
èyí tó lè jẹ́ kẹ́lòmí ò jókòó jọ̀ǹkẹ́ iye èèyàn ni kò ní ṣẹlẹ̀ sí yín máa o tó lè jẹ́ Àmín. kéèyàn wọlé àárẹ̀ ni kò ní ṣẹlẹ̀ sí yín máa o Àmín. èmi ò ní ẹ má fẹjọ́ sẹ́ni kankan o ṣùgbọ́n tèmi mọ̀ ni pé èyí ò yàn mọ́tò náà yín tó ti yé yín èyí ò yàn mọ́ náà yín bó ṣe jẹ́ nìyẹn kò wá ní dáa kó nà yín pa tó ti yé yín kò dẹ̀ ní dáa kó sọ yín di aláàbọ̀ ara tó bá kọjú sí yín kẹta tó bá kọ̀yìn sí yín kẹta tó bá kẹ̀yìn nìkan ẹ̀yin gan àbábíyín léèrè tá a lọ tá a yín ṣẹ̀ báyìí ìyẹn dẹ̀ náà láti di ọdún 7 sẹ́yìn ẹ sì tún wà nù márèèjì yẹn tá a lẹ ṣẹ̀ báyìí ṣé mọ́mì ni àbí kílẹ̀ kó ló ṣẹlẹ̀ báyìí. ó dàrọ̀ mà ọlọ́run ní fi yín lẹ̀ torí àwọn ọmọ ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ mà ẹ sì dúró torí àwọn ọmọ yẹn ó ṣe pàtàkì ẹ dúró ẹ jèrè wọn pẹ̀lú agbára ọlọ́run ẹ jèrè wọn ẹ jèrè wọn.